Ẹ wá wo ohun tí K1 The Ultimate tún ṣe lẹ́yìn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe. Lizzy Anjorin fún Madam Sajẹ àtàwọn tó ń gbèjà Ìyábọ̀ Òjó lésì ọ̀rọ̀ wọn làwọn èèyàn bá pariwo ẹ jókòó ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Àwọn àgbà sọ pé kò lè burú mọ́ ni kó má kú ẹnìkan mọ́ ni, ẹni tó máa kú la ò mọ̀. Èyí ni ohun tó ṣẹ látàrí bí àwọn òṣèré ẹgbẹ́ Ìyábọ̀ Òjó ṣe jáde láti ṣàtìlẹ́yìn fún látàrí bí Lizzy Anjorin àti VDM ṣe ń wọ lórí ẹ̀rọ ayélujára tí Lizzy sì ń ṣépè ńláńlá fún Ìyábọ̀ Òjó àtọmọ rẹ̀. Madam Sajẹ ló gbé fọ́nrán kan síta níbi tó ti sọ pé káwọn èèyàn ṣọ́ra ṣe. Ó ní kò sẹ́ni tó lè mú ẹ wípé ta lẹni tó bẹ́ẹ̀ sọ̀rọ̀ tàbí tó lè mú ẹ. Ó ní téèyàn bá ga dé sánmọ̀, ó ní kò lè mú ẹ. Béèyàn kú bí aràrá, ó ní kò lè mú ẹ. Ó ní bí gbogbo ayé bá pawọ́pọ̀, ó ní wọn ò lè mú ẹ. Gbogbo ohun tó bá wù ẹ́ ló lè ṣe, àrà tó bá wù ẹ́ ló lè dá. Ta lẹni tó fẹ́ bẹ̀rù? Ta ló fẹ́ gbéná wojú ẹkùn ẹ? Kò sẹ́ni bẹ̀rù kankan fún ẹ. Tọ́lọ́run bá fẹ́ mú ẹ kò ní sọ̀kalẹ̀, èèyàn náà ló máa rán wá mú ẹ. Ṣe jẹ́jẹ́, gbágbára lẹ̀, ṣe jẹ́jẹ́, gbà péèyàn wà, àjùnílò wà tó lè jù ni nù. Má gbàgbé pé ìwọ nìkan kọ́ ló wà nínú ayé o. Tásìkò bá tó, Ọlọ́run á fi hàn wípé òun ju gbogbo wa lọ. Àwọn ọ̀rọ̀ yìí ni Madam Sajẹ sọ. Bó tilẹ̀ jẹ́ pé kò dárúkọ ẹnì kankan, ṣùgbọ́n àwọn èèyàn sọ pé ọ̀rọ̀ náà ta bá Lizzy Anjorin. Bẹ́ẹ̀ náà ni Bridget Adébáyọ̀ tó jẹ́ òṣèré ilẹ̀ wa náà sọ pé tó bá jẹ́ pé ọlọ́pàá ń ṣiṣẹ́ wọn bí iṣẹ́ ni, ó yẹ kí wọ́n gbé Lizzy Anjorin àti pé kí Lizzy Anjorin kó dẹ́kun àti máa gbé àwọn ọmọ ọlọ́mọ ṣépè. Jaiye Kuti náà ṣe fọ́nrán kan tó ti sọ pé tọ́lọ́run bá fẹ́ gbèjà èèyàn, ẹ̀rù yóò bo onítọ̀hún. Kẹ́ni tó ń ṣaburú kó máa ṣe lọ. Ìdájọ́ lè má dé báyìí o, ṣùgbọ́n tó bá yá, Ọlọ́run á ṣèdájọ́. Ìwọ nìkan ni wọ́n ń ṣe tọ̀hún fún. Níwọ tó jẹ́ pé ìwọ gan-an lèṣù. Gbogbo ẹni tó bá sọ pé kò ní da fún grandmother bíi tòun, ògiri àlàpà ló máa wó lu ẹni náà. Táwọn èèyàn sì sọ pé Lizzy Anjorin ni ó ní ọ̀rọ̀ náà. Ó sì lè jẹ́ wípé Jaiye ò dárúkọ ẹnìkankan nínú fídíò náà. Ìṣẹ̀lẹ̀ Òjó náà gbèjà ìyá rẹ̀ tó sì gbé àkọlé sórí ẹ̀rọ ayélujára rẹ̀ wípé obìnrin takuntakun tí ò bẹ̀rù, tó nígboyà, tó ní akíkanjú, tó sì rẹwà. Títóyìn Abraham náà sọ pé òun wà fún Ìyábọ̀ Òjó nígbà gbogbo, ìyá tó bí ìyáláyà wọn àti òun tó rẹwà. Tí Ronke Oṣòdì-Òkè náà sọ pé òun nífẹ̀ẹ́ rẹ̀, arábìnrin òun. Tí Ẹniọlá Badmus sì sọ pé Ìyábọ̀ tó sexy for a reason, ẹ̀mí ọ̀gá òun. Tí ò bá gbàgbé, láìpẹ́ yìí ni Sàláwà Àbẹ̀ní àti Ìyábọ̀ Òjó pàdé lóde eré kan tí Sàláwà sì kọrin kí Ìyábọ̀ Òjó. Lizzy ti jáde síta láti wá fún wọn sí ọ̀rọ̀ wọn. Ó sọ pé Sàláwà Àbẹ̀ní sọ pé kóun má wá sílé òun mọ́, pé òun ti kọ̀ òun lọ́mọ. Ó sì lè jẹ́ pé òun kò kọ̀ wọ́n níyà torí pé òun gbèjà ara òun, tí wọ́n sì sọ pé kóun má délé àwọn mọ́. Ṣé òun lòún bá wọn kọ́lé wọn ni? Ṣé àwọn náà bí òun ni? Tí gbogbo èèyàn bá sá fóun, Ọlọ́run ò ṣáà sá fóun. Sísá tẹ sá fóun jẹ́ kí ayé òun kó ní àkójọ ni. Ṣùgbọ́n tẹ bá sá, tẹ bá tún ní ayé òun lára, ẹni tóun bá gbámú kò ní ráyè ṣe. Tẹ bá sá, tẹ sì wá sọ̀rọ̀ sóun, tóun bá gbá wọn mú, òun kò sì ní wo ewu tó wà lórí ẹni náà. Ìkan apẹ́ sá ni òun máa ṣe kọlù wọn. Lizzy sì sòkò ọ̀rọ̀ wọn ṣẹ́ sáwọn ìyá náà. Lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní pápákọ̀ òfurufú ti Nnamdi Azikiwe ni K1 The Ultimate ti ṣe fọ́nrán kan wípé òun kábàámọ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ náà tó sì tọrọ àforíjì. Ó sọ nínú fọ́nrán náà wípé òun kábàámọ̀ ìṣẹ̀lẹ̀ náà nítorí ọdún 50 lòun ti lò láti lọ́wọ́ sí ìgbésókè orílẹ̀-èdè òun Nàìjíríà. Irú èèyàn bíi tòun ò gbọdọ̀ máa hu ìwà báyìí. Tóun sì gbà wípé òun ṣàṣìṣe, òun sì tọrọ àforíjì lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè yìí, mínísítà fún afẹ́fẹ́ àti sí àjọ tó ń rí sí bá a ṣe ń fò lójú òfurufú àtàwọn olólùfẹ́ òun lórílẹ̀-èdè yìí àti lókè òkun. Àti pé òun gba ohun tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí àṣìṣe òun, tóun sì túbá lọ́wọ́ àwọn òṣìṣẹ́ pápákọ̀ òfurufú, awakọ̀ bàálù àti àwọn èrò bàálù kí wọ́n gba ẹ̀bẹ̀ òun. Òun sì máa gbìyànjú láti máa jáṣojú tó dára fún orílẹ̀-èdè Nàìjíríà títí ọjọ́ ayé òun. Àwọn ọ̀rọ̀ ẹ̀bẹ̀ yìí ni K1 The Ultimate ṣe nínú fọ́nrán náà tó ṣe. Táyọ̀ sọ pé tẹ́jọ́ bá ti mọ ẹjọ́ ẹ̀ lẹ́bi, kò yẹ kó pẹ́ lórí ìkúnlẹ̀ mọ́. Kí mínísítà tó rí sí ètò afẹ́fẹ́ kó dáríjì, kó jẹ́ kó fò. Gẹ́gẹ́ bí ó ṣe sọ pé òun ti dènà láti jẹ́ kó fò lórílẹ̀-èdè Nàìjíríà.